Mo kí gbogbo ojú tó wò mí kú dédé àsìkò yìí, ojú tẹ́ ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́. Etí tẹ́ ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di àníjọ́rú ń gbé sọnù bí òṣèbí ẹmọ lágbára Ọlọ́run ọba Elédùmarè. Tẹ́ ẹ bá wo àyíká bí tí mo wà, ẹ rí i pé ìṣó ẹran ni. A sì mọ̀ wípé àsìkò pọ̀pọ̀ ìṣe ọdún Iléyá la wà yìí, tó jẹ́ pé àwọn mùsùlùmí rèé wọ́n mọ̀ wá kẹ̀tíkẹ̀tí láti wá rẹran. Ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ àyè sọ̀rọ̀ ni pé kò sẹ́ran 100,000 naira, ẹran 500,000, ó wá kéré tán 300,000 lẹ́ran ti bẹ̀rẹ̀. Tẹ́lẹ̀ sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n máa bẹ̀rù nílé pé ẹran mọ̀ tí wọ́n pé àwọn olè wá sọ́jà o káwọn ya mọ̀ pẹ̀nà lọ́dún yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé inú Islam náà wọ́n jẹ́ kó yá pé ẹni tó bá ní kápá ni òun ni kó pa ẹran. Eléyìí wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa bẹ̀rù torí pé àhesọ tí wọ́n gbọ́ nlé pé ẹran mọ̀ wọ́n o ó kéré tán ẹran bẹ̀rẹ̀ látòrí 300,000 naira. Èyí ló mú ká ní ẹ̀yà Yorùbá World TV tá a fi gbéra wípé ká wá ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn tí ń tẹran pé ṣé lóòótọ́ bẹ́ẹ̀ ló ṣe rí gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń gbéròyìn káàkiri orí ayélujára pé ẹran bẹ̀rẹ̀ látòrí 300,000 naira. Ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn tí ń tẹran bóyá lóòótọ́ ni wọ́n ń tẹran ní 300,000 ni o bóyá irọ́ ni o ẹ gbọ́ lẹ́nu wọn. Ẹ ṣe pọ̀ tẹ́wọ́ kan ní ẹ̀yà Yorùbá World TV. Àdúàgbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi. Bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment. Àbúrò oníṣẹ́ nìkọ̀ọ̀kan wa o. A sọdún ayọ̀ ọdún ìyàbò fẹ́ nìkọ̀ọ̀kan wa o. Ẹ ṣé o. Orúkọ tèmi ni Sheikh Ahmed Tijani Ajimotokan. Agbègbè ibi tá a wà yìí ni wọ́n ń pè ní Akóyọyọ Amúlòkó along Ọlọ́runṣògo side. Mi ò lè sọ pé ẹran wọn torí kò sọdún kan náà tí ayé òní máa sọ wípé ẹran wọn, so kò ní jẹ́ káwọn kò ní fáwọn èèyàn láǹfààní láti máa jáde síta. Ẹran wọn ni wọ́n fi máa lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ò máa sọ wọn ò ní lọ ná ẹran. Ìfún ẹlòmíì tó bá rẹ ẹran ní bóyá bíi 100,000 lè sọ pé wọ́n ra 150, wọ́n lò wọ́n náà ni. Bọ̀tẹ́ bá jáde ẹ mọ̀ wípé ìtẹ́ran fi wọ́n náà kì í ṣe bí wọ́n ti ṣe ń sọ yẹn. At least láàrin àwọn ẹran tó mẹ́bí ẹran 100,000 bẹ́ẹ̀ ń bí báyìí, ẹran 120 bẹ́ẹ̀ ń bí báyìí, ẹran ní 200 bẹ́ẹ̀ ń bí, ẹran 250 bẹ́ẹ̀ ń bí. Nínú ẹran tó wọ́n jù tó pọ̀ jù tó wọ́n jù ń bí báyìí ní 250. Gbogbo àwọn tí a ti tà ló wá ti tó níbi 300 o, oní 350 o. But àwọn ẹran ńlá nù, àwọn ẹran tí ẹ bá ń gbé bí àwọn bí àbúrò màálù. So dó ẹran 600 ń bẹ o. But ṣẹ́mọ̀ irú ń sìn irú ẹran yìí sìn èyàn sá lè pẹran kó sọ pé èyàn lè rẹran yìí nìsín kó sọ kì í ṣẹran, kò yé. Èyàn lè rí wà rẹran yìí nìsín kó sọ pé wọn kì í ṣẹran, then wọn ò wọ 400, even wọn ò wọ 300, kò yé. So at least àwọn ẹran yìí bí 2 plus ni. So ìwé eléyìí sìn even kò wọ 200. So ṣẹ́rí pẹ̀rùn ò kì í ṣe pẹ̀rùn wọn bẹ́ẹ̀ yẹn. So irú àwọn màálù tẹ́ ń wò yẹn ní tó sùn yẹn 450 ni, eléyìí 320 ni. Everybody kí wọ́n jáde tí wọn ò bá jáde náà wọn ò ní mọ nǹkan tẹ́ ń sọ. So wọ́n ní dẹ̀lé eléyìí ó máa ń weak èèyàn down ni. So but ìgbà tẹ́ bá jáde lẹ́ẹ̀mọ̀ wípé ṣé as even mo ti rí àwọn tó dé bí báyìí sí tí wọ́n ná ẹran sọ́nà èlò lẹ́rin eléyìí. Àwọn táwọn tí wò ní pé ẹran yìí máa wọ bóyá bíi 250. Nígbà táwọn á ń gbọ́ pé 1 plus wọ́n ní white wọ́n á sọ pé ẹran wọn àṣẹrun ò wọ́n. So white táwọn èèyàn wà ń pariwo pé ẹran wọn, so ẹran ò wọ́n tí wọ́n bá jáde náà wọ́n mọ ìtẹ̀ràn sọ. So tẹ́ bá wà nílé táwọn èèyàn bá sọ pé ẹran wọn kò ní jẹ́ ká everybody gan wọ́n á kó sọ́wọ́. So ẹran wọn tí wọ́n ń sọ yẹn tẹ́nìkan bá wá gbé ẹran jágbólé wọn tó wà ní eléyìí 500 àwọn èèyàn ti sọ pé ẹran wọn lóòótọ́ ó wọ́ tẹ̀. Orúkọ mi ni Sheikh Ahmed Tijani Ajimotokan. Àdúgbò tá a wà ní wọ́n ń pè ní Jagun ọ̀nà àrà Amúlòkó Ìbàdàn. Orúkọ tèmi ni Masud Avik. Ọ̀rọ̀ orí báyẹn o níbi ó sì rọjú bí dáadáa. Kódà a sì lẹ́ran tó dáa tó sì ṣe wò lágbo ní 100,000, alóhùn 150, alóhùn 200, bẹ́ẹ̀ ó ń 300 wà o, a ní ó ń 400 náà. Ṣùgbọ́n ẹran range by range lẹ́ran bí wọ́n ṣe tóbi sí náà lówó ẹ̀ sí gbọ́dọ̀ lọ sókè díẹ̀ sí. But níbi 100,000 wà dáadáa. Kódà ní ìbá ń fágbò tó dé ní 100,000 a ní tá a lè fún tí ó sì tẹ́ lọ́rùn tó lọ máa jẹ́ àwọ̀ra wa. But ẹran pósìrìsì bẹ́ẹ̀ sì ni àwọn ògúnfé náà wà. Kódà alógúnfé tó máa ń bá 50,000, alógúnfé 70,000, aló ní 80, ó ní 100 náà wà. Béèyàn bá ṣe fẹ́ kó tóbi sí ni kò sí téèyàn fi béèrè táà ní. Ẹran wọn lọ́dún ìjọ ọdún tó lọ gbogbo wa náà la mọ ìlú tá a wà. Ọwọ́ tí nǹkan wà lọ́dún tó lọ nǹkan ló wà lọ́dún yìí. Nǹkan yóò dúró lójú kan, ó gbéra sí dáadáa. Kódà owó tẹ́ran fi wọ́n sí ju tọdún tó lọ owó bíi 60,000-80,000 ni, kò ń ṣe change kéékèèké.
kò sí mọ̀nà tá a ní fún ọkọ̀ yá pé kẹ́nìbọ̀dì bóde ẹni tí kò béèrè ọ̀rọ̀ lè gbọ́ díẹ̀ bọ̀tẹ́ tó bá ti jáde yóò mọ bó ṣe ń lọ bí ẹ ṣe ń dúró létí sọ pé wọ́n ní 500 lẹ́rán 1 million lẹ́rán ẹni tí ò bọ́ta ò lè mọ kí ló ń ṣẹlẹ̀ bọ̀tẹ́ tó bá bọ́ta tó bá wà náwó ìwé ilé tó ń lọ ní ìsìn ìwé ilé ó gba 150,000 lẹ́yìn bá ti kówó ẹ̀ dání kò sí tó wà ń bẹ alágbó 100,000 ó wà lóríṣiríṣi ní ìbá ṣe fẹ́ ni àwọn ẹran ló wà nílẹ̀ yìí alágbó kékèké anínní ńlá ní kéke irú ilé ìtàn wo lọ́ọ̀kan bí oní bíláàkì ìyẹn gbọ́ 100,000 a tún láwọn ẹran bí 100,000 míì náà kò sí nǹkan tó wà ń bẹ ọlọ́njẹ́ ọkọ̀ ṣàánú fún wa. orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Ismail Isiaka àwa àwọ ẹran ni o báyà ó ṣe é ra o ìgbẹ́ran wọn ẹran bíi wọn ẹran wọn bíi mi ò tí ì dánbò mi wò ṣùgbọ́n ẹran wọn bó ṣe ṣe rẹ̀ nísìnyí ẹran ṣe pé bó ṣe pé lágbà kan lórí ẹni tí mo ná ń bì nísìnyí tí wọ́n takú sí pé 210 ẹran yẹn yẹ kó kọjá 150 lọ́dún tó kọjá lórí ẹran tí mo rà lọ́dún tó kọjá níbi 230 nísìnyí wọ́n ń pè bí 350 400 so ó lágbára. A lè ju gbogbo ẹ̀rọ lè jọba lórí ìjọba bò tí ìjọba ló lẹ́ran ni aláàbò náà a lè dídá náà lórí o lóbi ní sáà náà sọ ẹgbọ́n ní ìsìn náà sọ pé sẹ́yìn pé a wo fídíò kan láìpẹ́ wọ́n ní gádà já nǹkan kan ṣe òbú ti rí kọ́kọ́ ti rẹ̀ mọ́ o bí ó sì yẹn náà tẹ́lẹ̀ ẹ bá lọ ọdún wọn pọ̀jọ ọdún àwọn ọ̀tajà ọdún ó sì ṣe àsìkò náà ni gbogbo máa ń ṣe wòlíwòlí ọdún so àtìmọ̀ ó lọ́n jẹ́ àwọn sọdún ayọ̀ ó lọ́n sì jà máa ní lọ́wọ́ àbíyè nísìn so a lè sọ pé báyà aráàlú àbí kíní kan àwọn ní excuse tí wọ́n bó sì jọba ṣe ń sọ ẹgbẹ́ òróró ìjọba kọ́ máa ṣe gbogbo nǹkan láyé àbíyè nísìn àbíjọ ní máa kó màálù fún kálukú àbí wọ́n kọ́ ẹran fún kálukú possible gbọ́n tó ń ṣe ọṣẹ́ yẹn ti mọ̀ pé iṣẹ́ ọdọọdún ni àwọn òṣèlówó ń bẹ̀ so wọ́n ó gbòó lé kódà àwọn máa ń yáwó lọ ṣiṣẹ́ wọ́n jà tán ara wa jẹ́ so ẹran tó ń parí wọ́n ẹ̀ nísìn mí lè yẹ pé tó ń pè ní 2 something nísìn wọ́n lè máa ju 50,000 170 lọ́bẹ̀ pátá àárọ̀ ẹ̀ 100 ìgbọ́n pé wàhálà táwọn ṣe káwọn tó kó débí ní tó fà á nìyẹn ẹ̀mí lè gbà wọ́n ràn náà ni pé kọ́ńkà kú náà máa fọ gbogbo máa ro tọ́lọ́ mọ́ àjò ẹ̀ náà ni tó yẹ tọ́lọ́ máa ní ẹ̀dá máa jẹ́ láyé àbẹ́rẹ́ nísìn bá àtàgbọ́n jù bẹ́ẹ̀ lọ nítorí pé bó kọ́lé ogún bó alẹ́ ọgbọ̀n gbogbo ẹ̀ náà asán ogun rẹ̀ gbogbo wa náà làwọn rò pé tí màá ṣe báyìí ọlọ́run ti rówó gbogbo ara ní ọjọ́ ó ti dọ̀rọ̀ gbogbo ọmọ Nàìjíríà ní ìrìnàṣọ́bò míì gan gbogbo Nàìjíríà wá tààtọ̀kùnrin àtọ́bìnrin àtọmọdé wàhálà ogun wa kọ́lọ́ wọn kálukú sọ gbọ́ ẹ̀ di pé ọ̀nà tí bá ti mọ̀ náà ní fi ìyàjá aráàlú tí ó sọ nìyẹn so ni ọ̀rẹ́ ẹran ní ìsìn ẹ̀kọ́ wọn tó bọ́ ẹ̀ kò tó ń tán ṣe ṣùgbọ́n ẹ̀sìn lọ́dún ìtàn tó wá sí pé gádà kan ti já ibẹ̀ nìkan kọ́ ní sí kẹrin wá tó gbó yẹn excuse tí ó jẹ́ ní òní so bẹ́ẹ̀ ọlọ́run sábà àbùkù pẹ̀lú máa ń pẹran ọlọ́run jẹ́ kan lè rí pa ìgbìmọ̀ tó máa ń fọyín àwọn tó tún pẹran ni pé ìjọba ní kápá bá ká nǹkan ò ṣe o wọ́n sì ju ara rẹ lọ tó wà ń bẹ̀ nìyẹn òsì yé nítorí bá ń kí n rà lágbàá mi bá ká ní rà bí kọjá ara mi ẹran tán ní ó pẹ́ ló gbé yẹn ẹran ẹ bá àpòjù màálù mẹ́wàá ẹran ọ̀tàn náà ni ó sì jẹ́ bí ó ṣe jẹ́ àmọ̀ sọ́dún ayọ̀. Orúkọ mi ni Ahmed Samiyu a wà ní agbègbè Elékùrọ̀ ní Ọ̀nàrà local government bẹ́ẹ̀ ni kò dẹ̀ tún rí bẹ́ẹ̀ ní ojú sọ tàwa ń bí báyìí ẹran a sì lẹ́ran tó kéré láti orí 110 150 200 lọ sókè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a sì lẹ́ran tó kéré lórí 110 100 lọ sókè báyẹn gbogbo àná la mọ̀ pé ojoojúmọ́ ni nǹkan ń gbé owó lórí sí ní Nàìjíríà tá a wà yìí ní ọdún tó lọ abẹ́rẹ́ ní nǹkan tó ń wálẹ̀ lásìkò yìí ó gbéra sókè. Ìmọ̀ràn tí mo ní fáwọn tí wọ́n jókòó sílé ni pé Yorùbá náà bọ̀ wọ́n ní ọ̀rọ̀ òkèrè bí ò lé kan àádín kan kó kálukú jáde síta ọwọ́ awo ẹran gbówó rẹ̀ ọ̀bà kẹ́lé owó rẹ̀ ó kélé pé yóò ní mẹ́ran lọ irọ́ ni aláròrò nìkan ni ò ní rà ń bẹ. Àwọn èèyàn ń wá o wọ́n lè mú ẹran lọ o àwọn èèyàn ń wá wọ́n mẹ́ran lọ yálómi bá wá yóò ní iye báyìí ní bẹ lọ́ọ̀ mi ẹ wulẹ̀ mú mi lọ dí oníye báyìí kò wù ní wulẹ̀ dá rẹ̀ láàmú táwọn náà bá dẹ̀ ti rú àwọn èèyàn bá a ti mọ̀ pé irú èèyàn tó ní ẹran rà nínú
Èmi ni Ọmọwùmí Azeez, alihamdulilayi. Torí bó ṣe wọ́n tó, Ọlọ́run tún ṣèyanu, àwọn èèyàn náà tó ń wá, wọ́n ń rà dáadáa. Torí gbogbo èèyàn náà ló mọ̀ pé gbogbo nǹkan ló wọ́n, kì í ṣe ibì kan, kì í ṣe ẹran nìkan ló wọ́n. Wọ́n mọ̀ pé gbogbo nǹkan ló wọ́n. A sì dúpẹ́ f'Ọlọ́run. Èsè pọ́ lọ títí bá náà. Bó ṣe wà ó ń 60 wà ńbẹ̀, ó ń 70 wà lọ sókè, béèyàn bá ṣe fẹ́ kó tóbi sí i. Mo gbà wọ́n mọ̀ràn pé káwọn náà ò fojú wọn, wọ́n wá fún lóúnjẹ. Kán mọ̀ bí ṣe ń lọ, kí wọ́n mọ̀ gbọ́ wọn ní wọ́n pé. Torí tẹ́lómi bá ti gbọ́ wọn ní wọ́n pé, kò ní turn up láti wá wò pé wọ́n kú ti lọ wọ́n jẹ́mi náà jókòó mi, kò ní turn up láti wá. Ṣùgbọ́n tán bá wá size by size ní kálukú ò rí tiẹ̀, òsì kó kálukú ọmọ rí price tó bá fẹ́ nínú rẹ̀. Ó ń 50 wà, ó ń 60 wà lọ sókè.